Welcome to Zisodel TV. Kindly subscribe, share, and like for latest updates and news. Wà ní ọtí láìgún ilẹ̀ Yorùbá àti ọ̀ntà ti ilẹ̀ Áfíríkà wọ́n ní àgbé invite us ìwà fún 50 years on stage tí kí wọ́n ṣe ní on the 19th of this month ní Oriental Hotel. So wọ́n ní àgbé special invite ìwà fún sáà. Àdúgbò Ọlọ́run tó ti máa wọ̀ láti bẹ̀rẹ̀ 50 years of grace, 50 years of exceptional results, 50 years of impact, 50 years of growth, 50 years of courage, because I know ojú alájí ti rí gbogbo nǹkan tó yẹ kó jẹ́ insults ló ní result fún being a shepherd, being a prophet, being a pastor. It's not really disconnected from alájí. This is me. I think I love it that anybody just going to be able to imagine. But to the glory of God, I celebrate alájí fans. I believe we're going to be there together. When them who are going to bash it, imagine kí àníyàn àwọn èèyàn sọ ilẹ̀ láì mọ̀ ṣe. Just like ọdún náà lánàá táwọn tẹ̀ ti dé ayé alájí ti bẹ̀rẹ̀ adédè ayé àbáwọn wọn ṣe nǹkan. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti fa ayé wọn lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ti kó láyé àwọn lẹ̀ ṣe ń lọ. Ẹni tó kó láyé ẹ̀kọ́ ló máa tà. Mo tó fi ayé ẹ̀ ṣe pẹ̀lú ààyè ló máa tà. Celebrate ọ̀gá jẹ́ nípa.